Baba, wọ́n kà ní fún fọ̀kì fara wọn ẹ̀ ọba lùkù ẹ̀ tó bá dẹ́ka ìfún náà forget the past and face the future. Kò sí tókù yín kù ara yóò wò ní láti wò ní pé sékìní yọ̀ ọ́ yẹ Ọlọ́run ló jẹ́ kó yẹ o. Àdìgbò epo agbórí alájọ bí iṣẹ́ tí o ṣe tí o dá Ọlọ́run ló kù tí o sọ wọn lọ ṣe bá Ọlọ́run ló kù tí o sọ wọn lọ sọ Ọlọ́run ló kù tí o sọ wọn lọ sọ Ọlọ́run ló kù tí o sọ wọn lọ sọ. النبي صلى الله عليه وسلم ولمات لي أبوي ولبقي علي من بر أبوي أبرهما بي صلى الله عليه وسلم ولا هو في الاتجاه لايه بما هو لما نسيت لايه الله ونقول تقول ما شيء tí o máa jẹ́ rere tó máa ń ṣe fún bí ẹ̀. Anábìíní àkọ́kọ́ àgbẹ̀sẹ̀ fáwọn láwùjọ ẹ máa wá ìtọ́rọ àforíjì fún bí. Gbogbo òkú ọlá láyé Ọlọ́run ló mọ tí ọlọ́lá ò ní mọ̀ nípa ìtàmì wọn ti sí lọ. Ẹlòmíì ọ̀pá ẹlòmíì lọ́kùn yóò dẹ̀ ní bàbá ni bàbá òsì máa kankan pa. Ẹlòmíì ọ̀pá nǹkan oníkan yóò ní bàbá ni bàbá òsì máa kankan pa. Ẹlòmíì ó promise ẹlòmíì pé yóò jẹ mọ́gàjí yóò sì gbowó lọ́wọ́ ẹ̀ bàbá òsì máa kankan pa. Al-istighfar láwọn ọmọ ṣàdúrà fún mi. Wà ìfàdù àhàdìmọ̀ ẹ máa mú àwọn àdéhùn tí bàbá ṣe ẹ máa mú ṣẹ. Nínú àdéhùn tí bàbá ṣe tẹ̀mí mọ̀ láti gba bàbá ti dórí òní èèyàn mẹ́wàá ni bàbá máa rán ní àjọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n pè fún náà. Àwọn tó yẹ wọ́n lọ lẹ́sìn bẹ́ẹ̀ ni bàbá àjọ kọ̀ntró rẹ̀ ni. Àwọn tó yẹ wọ́n lọ lẹ́sìn wọn ò lè lọ torí ìkòrò ní òjẹ́ bàbá ó fi tọdún ìkò. Ọ̀pọ̀sibù tí bàbá bá padà lẹ́sìn wọn àjọ kó owó ti kò kéjú ti lásìkò àlọ́ ẹ̀yin ọmọ ẹ má sọ pé ẹ̀ máa pa ẹ̀ àdéhùn bàbá yín ni àwọn kan ní bàbá ti dùn ní pẹ́ lọ Mákà ẹ mọ àjọ jẹ́ bá sí láyé bàbá ní ọjà wọn. wọ́n ìkìlọ̀ ọmọ sọ̀dí kí iná àwọn ọ̀rẹ́ bàbá yín ọjọ́ orí kẹ́lẹ́ yìí fún jọ ẹ̀ gbogbo olólùfẹ́ bàbá yín níbi ẹ bá ti rántí bàbá yín ẹ máa wá àwọn olólùfẹ́ bàbá yín kan ẹ máa lọ ṣe dáadáa fún wọn bàbá yín ọgbà káwọn lè ṣe dáadáa fún. wasilatu raham lẹ́yìn ìlà àtúnṣe ìlà bìhìmà ẹ máa wá okùn alájọbí pọ̀ okùn alájọbí tó jẹ́ pé bàbá yìí ló so pọ̀ àìsí láyé okùn yẹn ọ̀fẹ́ já ẹ gbọ́ bí kí bá ṣe tóbi tó ní sẹ́fì níjọ atẹ́gùn bá dé bẹ́ẹ̀ bá ṣe pọ̀ tó nínú ọlá ayé bẹ́ẹ̀ ni tí ó tẹ̀lé nígbà bá kú tó ní ṣe ṣẹlẹ̀ ẹ máa retí temptation lẹ́yìn ikú bàbá yín ẹ máa retí persecution lẹ́yìn ikú bàbá yín ẹ máa retí trial lẹ́yìn ikú bàbá yín ẹni ọjẹ tó mọnú ọlá bàbá yín ní bẹ tó jẹ́ pé ẹ̀yin ọmọ yóò gbógun tì o ẹ má torí ẹ̀ kẹ́ wá sọ gbogbo ayé dọ̀tá ojú kan náà kẹ́ ń lọ ní kẹ́ fèsì gbogbo orin ayé àwọn ẹlẹ́kọ̀ọ́kọ́ wáyé pé òyìnbó ṣe mìíràn sára mọ́tò mo fi ní kó mójú kó bẹ lọ́rọ̀ mìíràn ẹni tí bá ń wo mìíràn jù yóò dá mọ́tò lókè gbogbo tó ti ṣẹlẹ̀ kọjá nígbà bàbá bẹ láàrin ẹ̀yin ọmọ kò sí bá ṣẹjọ wà tí bàbá òbí wa kẹ́nìkan ò ní jàǹfààní bàbá jẹ́nìkan lọ táwọn ní sùọ́ ẹ̀ wọ́n bá lùkù gbogbo ẹ̀ ìyẹn ti lọ ẹ̀ wá bẹ̀rẹ̀ ní láì kí gbogbo yín wá gbà pọ̀ mọ́ ìyá ni wá ẹ̀ lọ́mọ bàbá o ẹni ọba sira ẹ lọ́mọ bàbá òun ni Ọlọ́run ẹ gbà pọ́ mọ́ ìyá ni gbogbo yín ìyá wa tí wọ́n ti bá kódà Ọlọ́run kó fà dínà sí wọn níkẹ́ ká pàdé àwọn àti bàbá lọ́gbà àlùjànnà ìyá wa tí ń bẹ láyé Ọlọ́run kó jẹ́ kẹ́mi wọ́n lò ìyá kan ló bí gbogbo yín o ẹ má wò ní wo pé ìyá méjì ọ̀rọ̀ orogún ò sí bẹ̀ mọ́ níta ń jà sí ló ti lọ yìí ẹ wá sira yín lọ́kàn tó lọ náà ní parí Ànábì Yakubu gbàtí bẹ láyé bàbá bá nínú ẹ̀kọ́ tẹ́ kọ́ wa wọ́n ló mú ìgbálẹ̀ 12 ẹyọ kọ̀ọ̀kan ó fi lé àwọn ọmọ ẹ̀ méjèèjìlá lọ́wọ́ ó ní ẹṣẹ́ wọ́n ṣe mẹ́tẹ̀ẹ̀ríṣẹ́
ọwọ́ amú méjìlá mi ó ta ẹ̀ lókè ó ta ẹ̀ sálẹ̀ ó kìbọn ní omi ó wá fún ẹ̀gbọ́n wọn bí ìgbà tá a bá fún mọ́níjà báńkì ó fi lé lọ́wọ́ pé ó yàgbà sẹ́ ó sẹ́ kíní yẹn ò sẹ́ òwe ló ń pa fún yín o tó ń bá lọ tán tẹ́ ẹ̀ bá ń bára yín jà bí wọ́n ṣe sẹ́ ìgbálẹ̀ yìí ní kọ̀ọ̀kan ni wọ́n ṣe yín tán o kọ̀ọ̀kan ni o àmọ́ tẹ́ ẹ bá yọnu síra yín tẹ́ ẹ fọ́gí ìfọ́ra yín níjọ́ tí tíráyà bá dé tí persecution bá dé wọ́n ṣe kìíní ni ẹ̀ níwó. ẹ wò bá kọ́ mi ọlọ́run ní jẹ́kẹ́ bí náà ó dàbí o. mẹ́sẹ̀gì mi ni pé ẹ overlook message ara yín ẹ forgive ara yín gbogbo yín ẹ wá rise in one spirit láti make sure wípé bàbá sọ̀rọ̀ yìí lọ́rùn. bàbá lọ tán ẹ má jogun bàbá ó di wàhálà o. àfa àtọ́jà àfa àgbáyé lọ́lọ́run fi sínú ẹbí yín o. bàbá dr bari gbogbo kókò òkú ká má pe ogún rẹ̀ bọ̀rọ̀ àdéhùn ní fòkò torí kò tí ì ní calculation tí ó ti wájú ọlọ́run ọ̀rọ̀ ọlọ́gbọ́n a máa tẹnu ọlọ́gbọ́n jáde nígbà ní ìkíni báwọn ọmọbìnrin tí ń ṣe tíátà ó ṣe fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo yín lẹ́rí ó lóun rí àwọn òkú kan ó ní bàbá òun lọ sọ̀tàn yẹn fún un nígbà tí múra àti púpọ̀ òun lánàá kan òun wá rí káwọn yẹn ń díje gbogbo wọn wọ sọ funfun òun náà ń bẹ nù wọn ìrìn àjò àwọn kan yá àwọn kan wà níbi wọn dè wọn mọ́lẹ̀ sí àwọn tí wọn jẹ gbèsè sílẹ̀ láyé táwọn ọmọ wọn ọ̀sán wọn dè wọn mọ́lẹ̀ àwọn kan ìrìn wọn ò yá kí ló fà á àwọn ọmọ wọn tí ń bẹ láyé òpin ogun wọn wọn ń dà sí ẹni jogún òrógún jẹ o ẹni ogun bá gbè lókun nítorí náà mo fi ọlá Ọlọ́run bẹ̀ Ọlọ́run mo fi àpọ́nlé baba ìmọ̀nù àgbàlẹ̀ Ìbàdàn bẹ̀ Ọlọ́run mo fi àpọ́nlé baba dr bari bẹ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ìlú túkà o. láìpẹ́ ọjọ́ láì jìnnà àgbà Ọlọ́run tó yọ Olúbàdàn mí nínú àwọn là ń wò pé kó Olúbàdàn ga o àwọn tó ga jù pọ̀ ọba pọ̀ láyé ìtọ́ ga jù pọ̀ ọba lọ́wọ́ pín kẹ́nìkan kan ọlọ́wọ́ gbẹ̀yìn sí kò débi bá ẹ̀fẹ̀ wọ̀ lù gómìnà tí bá ń bẹ́ẹ̀ ó dìde dúró fún yín ní kọ́gà wa lóde ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún yín bisimilahi rahmani rahim ẹ má bínú mi ò pè bí àwa sílé bàbá mo ní wá kí màmá náà àtàwọn ọmọ mi bisimilahi rahmani rahim bisimilahi rahmani rahim bisimilahi rahmani rahim alhamdulilahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin tó sọ wọn kò fún sílẹ̀ gbogbo wa ò ní lówó tán lẹ́ẹ̀kan náà tá a bá fẹ́ kẹ́ bí ó tó ẹni ọba ti ká lórí ẹ máa fà wọn tí wọn ti dá gòkè ẹ má fojú ọmọ ìyá wò Ọlọ́run ní yan ọmọ ìyá fún yàn ọmọ ìyá yàn kan lè má jọ ọmọ ìyá yàn ó lè tọ́jú pọ́pọ́ lẹ́ni tọ́lọ̀ yàn ẹni tí ń bẹ nílẹ̀ tí ò tí ì gòkè má bẹ lọ́nkẹ́ ẹni tí ń bẹ lókè owó kádàáwò ọmọ orí bu ayérayé ọmọ jìtọ̀ ọmọ tó bá ronú ẹ̀ sí kan náà àwọn tí wọ́n ti kà gbogbo yín lẹ́gbàá láyé ẹ̀ ṣàṣeyọrí bàbá Olúbàdàn ní bẹ ní ìwòyí àná ọmọ ajé rẹkọd àwọn náà tún bẹ ní ìwòyí èlé nígbà tí wọ́n wọ kòtò àfọlá Muhammad Bẹ́lúwàmí ọba dàkúnjẹ́ wà bódọ́là. ọba dàkúnjẹ́ wà bódọ́là ọba dàkúnjẹ́ wà bódọ́là ọba dàkúnjẹ́ wà bódọ́là ọba dàkúnjẹ́ wà bódọ́là. owó àdúrà dà àyíká mi tó báyìí tó wá tó bá Olúbàdàn tí kí fi dáwọ́. ọmọ tó bẹ̀rù tó orúkọ yín. mo ní kí ẹ ọ ṣe kà. aláàjì sí àkàbà ló kọ ọmọ tó bẹ̀rù àyàn gbà. ọmọ tó bẹ̀rù tó mo ní kí ẹ má ṣe kà. nítorí pé ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ọ̀dà ẹ̀ wùwá rí nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfó wa.
kò sẹ́ni tó mọ̀lá àyàfọ́lùwà kò sẹ́ni tó mọ̀lá àyàfọ́lùwà ẹ̀dá ẹ̀sẹ̀ abẹ́tọ́jú orí ẹ̀dá 25,000 wárí nítorí ọ̀nà ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfọ́lùwà. Ní orúkọ ara mi àtòrúkọ bàbá wa bá rí mo ń ṣe àdéhùn fẹ́yìn ọmọ bàbá Olúbàdàn torí ẹni tó jẹ́ ní ọ̀nà bàbá Olúbàdàn ni mí mo jẹ́ mo mú bẹ́ẹ̀ nínú ẹni tí bàbá ọmọ ẹja wọlé lọ́wọ́ ilé tí wọ́n yẹ pé ọmọ ọwọ́ yàrá bọ̀ mo jẹ́ kan gbogbo ọjọ́ tẹ bá wà wà láàyè sọ pé òsì bàbá láyé náà àdúró tì í bá a ṣe dúró pẹ̀lú bàbá Olúbàdàn subhana rabbika Professor Busairi ana bàbá Olúbàdàn 2,000 naira. Ṣàmójúkúrò fún wa pẹ̀lú àwọn tó ṣàmójúkúrò fún. Dáàbòbò wa pẹ̀lú àwọn tó dáàbòbò. Ìbùkún sínú gbogbo tó fún wa. Ṣọ́ wa kí o ṣẹ́rẹ́ aburú tó wà nínú ìpinnu rẹ̀. Allahumma qina wasrif 'anna sharra ma qadayt. Olúwa ṣọ́ wa kí o ṣẹ́rẹ́ aburú tó wà nínú ìpinnu rẹ̀. Allahumma qina wasrif 'anna sharra ma qadayt. Olúwa ṣọ́ wa kí o ṣẹ́rẹ́ aburú tó wà nínú ìpinnu rẹ̀. Nítorí pé ìwọ ni o ní ìpinnu òdodo, kò sí ẹni tó wọ́n bá ń sọ ohun tó bá ń padà bọ̀. dájúdájú ẹnikẹ́ni kò lè yẹ ẹni wá fún mi. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè yẹ wá fún mi.
ni ọlọ́rọ̀ aláìní la jẹ́ níwájú rẹ̀. أنت القوي ونحن الضعفاء إليك. Ìwọ ni alágbára ọ̀lẹ ni wá níwájú rẹ̀. أنت الغني ونحن الفقراء إليك. Ìwọ ni ọlọ́rọ̀ aláìní la jẹ́ níwájú rẹ̀. أنت القوي ونحن الضعفاء إليك. Ìwọ ni alágbára ọ̀lẹ ni wá níwájú rẹ̀.